mo fẹ́ sọ eléyìí níbí báyìí kí 1 or 2 or more people kí wọ́n lè jore ọ̀fẹ́ gbàgbàgbàgbà tó bá jẹ́ pé elderly person ni a lè fẹ́ kú, yes, a lè write ẹ̀ off outrightly nítorí pé kí ni ẹ̀yin náà mọ̀ pé age ó máa ń mú oríṣiríṣi changes wá, oríṣiríṣi changes tó yẹ pé a ti sọ dáadáa, age ó lè mú wá. Ara age náà ni pé kí nǹkan ọmọkùnrin kó mọ padà sẹ́yìn, kí nǹkan ọmọkùnrin kó mọ shrinking. Ara age náà ni pé kí èèyàn máa experience 1 or 2 illness, especially tí èèyàn ò bá wá tètè bìkítà láti kékeré. So ó lè jẹ́ kí tí ó bá di àárín kan kí ìbálòpọ̀ kí èèyàn má fẹ́ máa feel ẹ̀ dáadáa. Ara age náà ló máa ń mú àwọn ẹlòmíì àti combine with some illness kí wọ́n máa ní dry dídà. Bí tí wọ́n bá dà níìsín, wọ́n ò ní feelings pé àwọn dà but kò ní jáde síta. Tó bá dẹ̀ jáde síta kò ní sí maximum enjoyment. Táwọn olóyìnbó ń pè ní maximum orgasm kò ní sí. Yes. 1 or 2 or more illness ó máa ń fà á. Ṣé rí a ní nerve ending tó so mọ́ pé ibi ìbálòpọ̀, ibi nǹkan ọmọkùnrin ó pọ̀. Bí èèyàn bá ṣe age, kíní yẹn máa tend láti máa ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ara issue náà ni kí èèyàn máa develop prostate enlargement. Ara nǹkan míì náà ni hypertension. Ara nǹkan míì náà ni diabetes. Ara nǹkan míì náà ni àwọn nervous system problems, so yé yín, and so on and so on and so forth. So nígbà ìbálòpọ̀ tí wọ́n bá wá tiraka pé àwọn fẹ́ ṣe ìbálòpọ̀, feelings yẹn ò kí ń sí ńbẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan tí à ń pè ní hormones, gbogbo wọn ti ń ṣe kíni, wọ́n ti ń withdraw, wọ́n ti ń padà sẹ́yìn. So tí nígbà ìbálòpọ̀ yẹn kò ní fẹ́. Mo fẹ́ kí ẹ̀yin ìyàwó náà kẹ́ ẹ understand irú fídíò tá à ń ṣe. Mo fẹ́ kẹ́ ẹ understand ẹ̀ pé as age bó ṣe ń lọ, ọkùnrin kò kí ń sábà fẹ́ dàbí ìgbà ti tẹ́lẹ̀. Àyàfi àwọn tẹ́lẹ̀ pé bàbá yìí ó try o, bàbá yìí try. I'm telling you, bàbá ń gbé nǹkan sára. Bàbá ń gbé nǹkan sára ni. Ẹ rí fídíò tá a ṣe tí mo sọ wípé ta ló fẹ́ bẹ́ẹ̀ dó, tó sọ pé bàbá ọkọ ni. Àwọn bàbá yẹn, ó ní bàbá 70 pé tẹ bá sì rí, yes, àwọn bàbá tó jẹ́ pé àti kékeré àwọn kan ti ń lo nǹkan, wọ́n mọ rírì kíní, wọn ò dẹ̀ fílẹ̀. Nǹkan tó bá ń ṣiṣẹ́ fún yín, mo ní kí ẹ má jáwọ́ nínú ẹ̀. At least even though it's occasionally, ẹ máa gbé lura tó bá ń ṣiṣẹ́ fún yín, ẹ dẹ̀ máa tọ́jú other health problem yín, ẹ dẹ̀ máa lọ sí hospital kẹ́ ẹ máa ṣe check up, kẹ́ ẹ máa wo ibi tó kù sí. Mi ò sọ pé kẹ́ ẹ máa fi gbogbo gbà abẹ́rẹ́ o, kí wọ́n máa wá fi gbogbo gbà abẹ́rẹ́ kí wọ́n fi kó bá yín. Àìmọye àwọn tó ti fa abẹ́rẹ́ tó ti fi kó bá. Yes, ẹ̀yin tèmi. So ó wá ní gbàgbàgbàgbà làwọn fi máa ń ṣe ìbálòpọ̀. Táwọn bá ti máa ń ṣe ìbálòpọ̀ gbàgbàgbàgbà, àwọn ò kí ń feel ẹ̀, àwọn ò ní tètè feel ẹ̀. Bá táwọn bá ṣe pàápàá, ṣé ẹ rí pé kíní yẹn ti ń lọ ni, ó ti ń ré, ó ti ń lọ. But nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀, ẹ tọ́jú ara yín. Then mo fẹ́ sọ̀rọ̀ nípa partner. Partner tó wà níwájú elderly person tó ń ṣe pàápàá, ìwọ náà ò ní dúró bẹ́ẹ̀ o. Láti má jẹ́ kí pàápàá yẹn pẹ́, láti má jẹ́ kí bàbá oníbàbá ẹni ẹlẹ́ni kó lọ ní heart attack, kó lọ ní cardiac arrest, ibi tó bá ti ń ṣe pàápàá. Tí bàbá tó bá ti pé bá ti ń ṣe pàápàá, ìwọ obìnrin náà, like seriously, o need láti support. Ara support o ní ringing tone tó baddest. Ara support o ní ọ̀rọ̀ ìsọkúsọ. Yes, as per ọkọ rẹ, ó yẹ kó ti mọ ibi tó máa ring lórí ẹ̀ tó máa tètè ṣe kíni, tó máa tètè máa feel ẹ̀. Má jẹ́ kí wọ́n máa pẹ́ lórí pàápàá nítorí àyà. Ìwọ obìnrin náà, ṣó yẹ ọwọ́ rẹ ó máa níbi tó máa wà o lára daddy o. Bó ṣe kó máa fi kórópọ̀n bàbá kó máa fi ṣeré, ṣó yẹ bẹ́ẹ̀ yẹn. Wà á máa fún bàbá ní ringing tone tó baddest. Ringing tone tó lè kú. Àsìyàwó àgbàlagbà. Wà á máa fún wọn ní baddest ringtone. Ẹ̀yin tèmi, kò ní sí àyè àti sọ àwọn ringing tone lénìí. Bóyá tẹ bá wo some of my videos, ẹ rí pé a ti sọ 1 or 2 of the baddest ringing tones. My dear, òbò mi ti tutù gbèsì. You understand? Just part of it, baddest, raw. Fún àwọn tó jẹ́ pé pàápàá yẹn, you have to help ni o. You have to help. Wà á dẹ̀ máa ṣeré pẹ̀lú balls. Fọwọ́ kàn mí lọ́yàn.
yes, daddy ó dùn, ó dùn. Ó pé raw. Yes, raw because àwọn daddy ti débi raw. Àwọn daddy ti débi raw. Do you understand? So, bí àwọn náà ṣe ń ṣe pa, wàá máa fún wọn back to back. Bí wọ́n bá ṣe pa, ìwọ náà return ẹ̀ pass. Tí wọ́n bá ṣe pass, ìwọ náà return ẹ̀ pass. Ó ní wàá fi help wọn, ni wọn ò ní fi pẹ́ lórí pàpàpàpàpà. Kẹ́mi wọn lè bá gùn fún ẹ dáadáa. Tèmi, èmi ò mọ bí wàá ṣe categorize èyí tí mo sọ yìí o. Tó bá wù ẹ́ kó sọ pé Àjíà, ó sọ gaskiya, èmi ń sọ ìyàwó àtọkọ tí ọkọ ti dàgbà nítorí pàpàpàpà kí bàbá mọ́ lọ like àtibẹ̀ gbẹ̀mí. Tó yẹ obìnrin ò kí ń dàgbà sírù nǹkan ilé. Ẹ mọ́ parọ́ mọ́ age, obìnrin ò kí ń dàgbà fún irúṣẹ́ yìí. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ lọkùnrin ṣe láti kékeré? Ọkùnrin ó lè feel gbogbo most of this. Mo sọ fún yín pé as ọkùnrin medication ni ìbálòpọ̀. As ọkùnrin medication ni. So ìwọ obìnrin wàá fún ọkọ rẹ back to back. Ẹ ṣe ìbálòpọ̀ tó jẹ́ pé èyí tí wọ́n bá ṣe lálẹ́ ọjọ́ yẹn ó lè trigger wọn láti ṣe again. Àti wọ́n bá dẹ̀ máa ṣe again, pàpàpà yẹn kò wá ní pọ̀ tí wọ́n á fi wà okay. Tí wọ́n á fi wà okay. Àti wọ́n bá dẹ̀ ń ṣe lé, tó bá kíní yẹn bá ń dùn mọ́ wọn, wọn ò ní sábà máa ṣe dry ejag. Dry ejag nígbà míì tí kíní yẹn kò rìn débi tó yẹ kó dúndùn yẹn ò dé ibi tó yẹ kó dé. Ìgbà míì wọ́n fi máa ń ṣe dry ejag. And ìgbà míì most of the time illness ni bí mo ṣe sọ, illness ló fà. Whatever illness tó bá fà tí wọ́n fi ń ṣe dry ejag, jọ̀ọ́ mójútó. Yes, ẹ̀yin tèmi, lórí ọ̀rọ̀ àgbàlagbà, à ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ríru. Ẹ̀jẹ̀ ríru ó ní oríṣiríṣi òògùn. Èmi ò mọ èyí tó ṣiṣẹ́ fún ẹ. Èyí tó ṣiṣẹ́ fún Táyé ó lè má ṣiṣẹ́ fún Kẹ́hìndé. Ó ní arákùnrin kan, ẹ̀jẹ̀ ríru yìí ó ti mú ọwọ́ àtẹsẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ẹ mọ̀ nǹkan tó lò. Tí n bá sọ fún yín, ẹ ní believe ẹ̀. Ẹ̀yin kan dẹ̀ lè mọ̀. Ìyẹn ò ní kẹ́ má wá ra apps o. Irú èyí tí mo sọ yìí náà, a lè turn ẹ̀ sí powder. Ẹ má gbàgbé, mo ní ohun tó ṣiṣẹ́ fún Táyé lè má ṣiṣẹ́ fún Kẹ́hìndé. Tá bá sì débi tá ń lọ àkínsínmi until you get your own. Ẹ mọ̀ nǹkan tó ṣe bàbá yìí, ó sọ fún mi, ó lóun ti ná ìyáláyé owó. Òun ti lo oríṣiríṣi tablet. Simple home remedy. In fact, ó ti give up, ó náà lo anything mọ́. Mo ní òkè wá, èmi ò ní gbowó lọ́wọ́ ẹ̀, àmọ́ lọ gbádà ilé. Ó sì gbádà rẹ̀. Kí ló gbádà? Ẹ̀yin tèmi, kí ló gbádà? Ó gbádà ewé ọ̀gẹ̀dẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ẹ̀yin tèmi, a máa kọ́ one lesson nísìnyẹn ní sùúrù. Ìdí tó fi rí bẹ́ẹ̀ máa sọ fún yín. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ó lè jẹ́ pé ewé ọ̀gẹ̀dẹ̀ òmìnir ni wọ́n ní try. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà àti àlùbọ́sà ayù. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, mi ò mọ bó ṣe tóbi sí, but ó ní oore ọ̀fẹ́ láti pín sí méjì. Tó bá pín sí méjì, wá omi 5 litres. Wá ẹ̀kún ọwọ́ gálíìkì kó gún papọ̀. Ó tún ní oore ọ̀fẹ́ o. Kí lórúkọ rẹ̀? Ewé mòríngà tá ń pè ní zogele. O lè wá níwọ̀nba náà. Ṣàn pẹ̀lú omi iyọ̀. Ìdí omi iyọ̀ ni pé nítorí àwọn ọwọ́ bacteria. Bomi iyọ̀ kó ṣàn, kó tún wá tún ṣàn, kó wá da omi sínú pot. Omi something like 5 litres, 6 litres dà sínú pot. Kó ti rewọ́. Ó ti gún o. Make sure pé o gún gbogbo wọn pọ̀ o. Kó wá dà sí, á bẹ̀rẹ̀ sí ní gbóná. Kó wá jẹ́ kó boil fún 25 minutes to 30 minutes. Jẹ́ kó boil bẹ́ẹ̀. Tó bá wá boil bẹ́ẹ̀ yẹn, fílẹ̀ kalẹ̀ jó tutù. Kó wá rò pọ̀, kó wá wá, kó fún gbogbo nutrient ẹ̀. Tó bá fẹ́ mú 3/4 cup, normal cup báyìí, fojú divide sọ́nà mẹ́ta. Mú láàárọ̀, mú lọ́sàn-án, mú lálẹ́. Bí bàbá yìí ṣe ń mú nìyẹn o. Tọ́lọ́run dẹ̀ gbàkóso. Ení tere, èjì tere. Ẹ wá dúró millions tí bàbá ti ná. A mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. You can give it a try. Ìdí ẹ̀ ni pé wọ́n á ti sọ fún ẹ pé kó má ronú mọ́, right? Ó ronú mọ́ now. Wọ́n á ti sọ fún ẹ pé kó má sùn. Ó ń try láti sùn. Wọ́n á ti sọ fún ẹ pé ó má jẹun alẹ́ 7 o'clock, 7:30 ó tó gẹ́. Wọ́n á ti sọ fún ẹ pé sá fún caffeine. Awoof tea tí wọ́n fún ẹ, wọ́n ní kó sá fún obì jíjẹ lálẹ́, sá fún orógbó jíjẹ lálẹ́ bí ìrọ̀lẹ́ yẹn bí 5 6. Má jẹ orógbó, má jẹ obì, má mu caffeine kó lè bá má sùn, kó má wà kánú oorun. Wọ́n á ti sọ fún ẹ, ó dẹ̀ ti take care. Wọ́n á ti sọ fún ẹ pé kó sá fún iyọ̀. Nítorí pé kíni? Sodium chloride ni iyọ̀. Kó wá ṣe iyọ̀ nìkan. Ibi tí ẹ ti ń ṣe mistake nìyẹn. Ó ti sá fún iyọ̀, but wọ́n fi magí púpọ̀ fún ẹ. Ó ti sá fún iyọ̀, gbogbo processed foods yín kọ́.
o ti sá fún iyọ̀, àwọn oúnjẹ míì náà tó ń jẹ ńkọ́? So ẹ take care àárín yẹn. Ìdí ewé ọ̀gẹ̀dẹ̀ rèé àbí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ìdí ẹ̀ lélẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà àbí ọ̀gẹ̀dẹ̀ ó rich nínú potassium. Ìwọ tó bá sì ní sodium, BP, ó ní BP ni to the worst. Nítorí pé kí ni sodium ó máa ń retain omi. So á wá jẹ́ kí blood vessel kó wà congested. So o need láti discongest blood vessel so that kí ẹ̀jẹ̀ máa flow dáadáa in and out. Kí ló need láti eradicate sodium yìí? Ó ní potassium. Potassium yẹn ni ọ̀gẹ̀dẹ̀ àgbagbà bí ọ̀gẹ̀dẹ̀ wá rich in. Kò wá ṣòun nìkan o, ó rich nínú àwọn vital minerals náà. Ó rich nínú nutrient tá à ń tún pè ní magnesium àti calcium. Bákan náà ṣé wá rí ewé zogele tí mò ń pè ní moringa, òun náà ó rich nínú magnesium. Àwọn kìíní ó need wọn lọ́pọ̀lọpọ̀ láti eradicate BP ẹ. So tẹ́ ẹ bá follow ẹ̀ bí mo ṣe sọ yìí gaskiya like wàá kàn dàbí ẹni pé òun dá mi sínú àpẹẹrẹ. Like you can try this on your own. Start from díẹ̀díẹ̀. Ẹ wo owó tí bá mi yìí ti ná. Ẹ wá wo bí tó ti rí wòsàn. Ẹ wo bí tó ti rí wòsàn. Ẹ wo bí tó ti rí wòsàn. Àwọn oúnjẹ wo ló tún wá rich nínú ká sọ wípé combine everything together. Àwọn nǹkan àwọn nutrient tá need láti finish off BP yìí. Nínú bó láti lè rí kú mọ́. A lè rí nínú ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tá à ń pè ní spinach. Tá à ń pè ní ugu. Tá à ń pè ní ẹ̀fọ́ gúre. Báwo lo ṣe ń ṣe tiẹ̀? Báwo lo ṣe ń ṣe tiẹ̀? Bóyá o tún kó magí sí, o tún kó yọ̀ sí, ò lè gbádùn. Bóyá o tiẹ̀ ti fọ gbogbo àǹfààní ara rẹ̀ dànù, ò lè gbádùn. Ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe ẹ̀fọ́, ẹ avoid àwọn nǹkan tó máa ń jẹ́ kó oúnjẹ dùn yẹn. Mo enjoy ẹ̀ mọ́, àmọ́ ò ń jẹ gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ kó oúnjẹ dùn, ò ń jẹ gbogbo nǹkan tó máa ń tọ́lé orí oúnjẹ kó máa ń dùn mẹ̀nẹ̀mẹ̀nẹ̀, gbogbo ẹ̀ ló ń jẹ. Gbogbo Mr. Biggs ayé ló ti jẹ tán. Like seriously, ò ń jẹ oúnjẹ tó jẹ́ pé ṣíṣe ló ṣe mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ mọ́ ti fi o mọ bí wọ́n ṣe ṣe, bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń dùn mẹ̀nẹ̀mẹ̀nẹ̀. Gbogbo àwọn kìíní sodium wà ńbẹ̀. In fact, wọ́n try láti ṣe another kind of iyọ̀ tó jẹ́ wípé iyọ̀ tó tá à ń pè ní potassium chloride. Ìyẹn tó jẹ́ pé kò sí sodium. Potassium ó rich pẹ̀lú potassium tó jẹ́ pé ó máa lé sodium yẹn lọ, ó máa bẹ́ẹ̀ wash out gbogbo toxins tó wà nínú kidney through ìtọ̀ tó ń tọ̀. Mo believe pé you understand nǹkan tí mò ń sọ. Ìdí tí ewé yìí fi lè ṣiṣẹ́ fún yín bẹ́yẹn. Tó bá já ewé yìí, má tètè kó sínú omi gbọ̀n. So yẹn má tètè gbọ̀n gun. Jẹ́ ká tẹ́gùn fẹ́ sí iná. Ká sọ wípé 30 minutes to 1 hour ká tẹ́gùn fẹ́ sí. Gbogbo ewé tó bá já, ẹ má tètè kó wọn sínú omi bẹ́yẹn. So kó wá follow ẹ̀ bí mo ṣe follow ẹ̀ yẹn. So vegetable, wá irú àtẹja. Jẹ́ kí n sọ fún ẹ. Ìwọ tó ní ìtọ̀ ṣúgà gan, kíní ilé ó máa help ẹ. Ó máa help ẹ because tíyàn bá ní combine àti hypertension àti ìtọ̀ ṣúgà tíyàn ní papọ̀, stroke máa tètè dé. So bó bá ṣe ń lo kíní yìí bẹ́ẹ̀ náà ni blood vessel máa widen. Ẹ̀jẹ̀ ó máa easy. Ṣóyé yín ó máa lọ, ó máa bọ̀. Gbogbo sodium ara rẹ̀ ó máa bá ẹ lé dànù síta. Give it a try. Ewé tí mo sọ méjèèjì yìí àti garlic, give it a try. Ìwòsàn ó lè hang síbẹ̀. Bákan náà, ìkan téèyàn kan lò again tó tún ṣiṣẹ́ méjèèjì papọ̀, tó ṣiṣẹ́ BP àti ìtọ̀ ṣúgà, òun ni abèrè. Ṣé ẹ rò pé abèrè ìtọ̀ ṣúgà nìkan ni? Rárá. Abèrè ó dáa fún àyà. Abèrè dáa fún arthritis. In fact, abèrè ó ń ṣiṣẹ́ aphrodisiac. That is to say, iṣẹ́ pé mo fẹ́ bá èèyàn lò pọ̀ tó combine ẹ̀ fún ẹ. So combination abèrè tó ọ̀nà ẹ̀ sí powder àti garlic kó wá lò lálẹ́, á tún help láti sùn. Ó ṣiṣẹ́ fún àwọn èèyàn kan bẹ́ẹ̀ ni o. Ó ṣiṣẹ́ fún àwọn èèyàn kan bẹ́ẹ̀. Mo kàn ní kí n wá tọ́ sí yín as bàbá ṣe ń discuss tàwọn àgbàlagbà. Kó má dàbí ẹni pé bìjìn. Yes, èèyàn táyà rẹ̀ ń já pàpàpàpà. Mo sọ fún yín pé gbogbo nǹkan tá à ń pè ní ọ̀gẹ̀dẹ̀. Bákan náà ọ̀gẹ̀dẹ̀ jíjẹ. Àmọ́ ìwọ tó bá ní ìtọ̀ ṣúgà, sá fún ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n o. Sá fún ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n o. Ọ̀gẹ̀dẹ̀, èpo ọ̀gẹ̀dẹ̀ gangan, èpo ọ̀gẹ̀dẹ̀. Ó dáa fún kí àyà jíjá. Èpo ọ̀gẹ̀dẹ̀ kó sọ di powder. Yes. Ẹ̀yin tèmi, nǹkan tí mo ní kí n mú wá fún yín lénìí nìyẹn. Tó bá tún dijọ́ mi, màá tún wá sọ ikọ́ fẹ́rẹ̀. Màá wá sọ olóògbé wa lékè o. Do you understand? O fẹ́ mingle, o fẹ́ dazzle, o fẹ́ tringle. Like kọ́kọ́ wo partner ẹ̀. Ṣé kò ní? Bye for now.